Wọ́n ní olùṣọ́-àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ajé ògúngún ló sọ onísọ̀bòjì. Ẹ̀gà ló ń fi ẹnu ara rẹ̀ kọ́lé, ẹ̀gà náà ló sì tún fi ẹnu ara rẹ̀ tú. Ìkan ti lọ́nu wọn, ìkan kù ń bí báyìí. Èmi ni mo fún yín tòótọ́, ṣùgbọ́n máa ń ṣàánú fún wọn ni. Àánú kàánú lẹ ṣe o, àánú kọ́ leléyò ìkà lẹ ṣe. Ẹ̀ṣẹ̀ wo gógó la ṣe lédùá. Náírà 70 náírà. Tójọ́ náà bá máa fi bẹ̀rẹ̀ àti ẹ bá mi fò. Ẹgbẹ́ mi ò kọ́kọ́ ẹ̀wọ̀ fún ti náà. Mo gbé ibo lẹ́nu sí. Lásìkò sí. Mo rò owó náà. Ọ̀gá mo ti fi mú ọsàn sá. Kí ló mú? Ní mo ní kó lu ẹgbẹgbẹ̀rún ọdún láyé, ọwọ́ mi máa bà. Kí ló ṣẹlẹ̀ gangan? Kábíyèsí ọba àlèwí lè ṣe ọba àlèṣe lè wí àrí ìró àlá elétí gbáròyé bàbá tó ju gbogbo bàbá lọ atẹ́rẹrẹ kárí ayé àdúró gbọ̀ngbọ̀n lẹ́yìn àṣòótọ́ ìbáyín bàbá. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi, èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè. Mo fẹ́ fi àsìkò yìí kí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa April Ventures Limited, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀yí ẹ ṣé ẹ kú àdúrótì àtúbọ̀ máa rí yín bá. Lórí ètò wa lénìí àlejò omi òǹkọrin ni wọ́n, olólùfẹ́ yín ni wọ́n, àyànfẹ́ yín ni wọ́n, ààyò yín ni wọ́n pàápàá. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí mo máa ń wò wọ́n báyìí pé lọ́mọ ọkùnrin yìí báwo náà ṣe ń ṣe gan-an, níbo ni wọ́n ti máa ń rí àwọn ọgbọ́n, àwọn òye, àwọn àkójọpọ̀ èdè Yorùbá tí wọ́n máa ń kó pọ̀ nínú orin tí wọ́n ń kọ. Mo ti ṣòfófó, kò yẹ kí n sọ pé olórin ni wọ́n àbí ṣé ẹ ti mẹ́ni tí mò ń pè rí báyìí ẹ lè mọ̀ wọ́n. Ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ kí wọ́n wá ṣe àfihàn ara wọn ká wá bẹ̀rẹ̀ ètò tèmi ní kíákíá. Àlejò mi máa wọlé bọ̀. Àṣà ilé kí ló túmọ̀ sí náà? Dáàbù ni. Dáàbù ni. Ijó tó tún wà ń tàn sí ni. Ẹ tún gbé wá sápá báyìí. Mo ṣáà mọ̀ pé tí bá gba àwọn àlejò kan mo máa ń kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi lára wọn kọ́lọ̀ ń ṣàánú mi. Ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀. Ẹ̀yin ará ilé, ẹ̀yin
bàbá wa, ìyá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, ẹ̀yin olólùfẹ́ wa, èmi ni tiyín tó tọ́ Seriki ọmọ owó, ṣáàbà yín ni dáadáa. Dáadáa làwọn náà wà, àwọn náà ń kí yín. Ẹ wo ìfẹ́ tí àwọn èèyàn ní sí yín ó kọjá bẹ́ẹ̀. Ẹ ní kí nìdí? Kí nìdí? Ìwé tí wọ́n kọ rọ́ṣẹ́ wípé à ń láti gbé yín wá sórí ètò ó ṣe ga tó ní. Mo ní èèyàn làwọn èèyàn nífẹ̀ẹ́ tó báyìí. Ṣe rí ìfẹ́ tí gbogbo àwọn èèyàn wá ní sí yín, Ọlọ́run Elédùmarè kò ní pa náà fẹ́ náà. Àmín. Ẹ tí ń mọ̀ ọkọ, ẹ tí ń mọ̀ ọ̀sọ, ayé ń gbọ́ ti yín, wọ́n nífẹ̀ẹ́ yín, àìgbọ́ ti yín mọ́ Ọlọ́run ò ní ṣe fún yín. Àmín. Ibi gíga báyìí lọ́lọ́run á gbé yín dé, ẹ pè láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Seriki ọmọ owó òun lẹ pera yín, ṣé orúkọ tí bàbá àti ìyá sọ yín nìyẹn? Orúkọ mi gangan ni Seriki Ibiyemi Sulaimon. Seriki Ibiyemi Sulaimon lórúkọ mi gangan. But Seriki yẹn wá jẹ́ stage name mi, ó tún wá jẹ́ surname mi bákan náà. Bákan náà. Ọmọ bíbí ìlú wo gan ni Seriki? Ọmọ bíbí ìlú Èkó ni mí. Ìkòsí Ejirin local government ní village tó ń pè ní Ejirin, kò jìn sẹ́pẹ̀ ní sáìdì Ẹ̀pẹ́ yẹn gangan ni mo ti wá. Ibẹ̀ lẹ ti wá. Seriki ti tó bí ọmọ ọdún mélòó? Seriki máa tó bí kí náà sọ máa ti máa súnmọ́ bí ṣé ọgbọ̀n ní 30 ni yóò bá ẹ máa ti máa súnmọ́ ọgbọ̀n. Àwọn iléèwé wo ni Seriki lọ gan-an? Mo lọ Zebulon Primary School ní Èjìgbò. Gbà mo kúrò sí Èjìgbò, mo wá gbé pẹ̀lú grandma mi ní Èbúté Mẹ́ta. Bẹ́ẹ̀ mo ti lọ sí Ayétòrò Grammar School l'Èbúté Mẹ́ta. Bàtà dé ṣetán l'Ayétòrò, a tún fẹ́ fọ́dà mọ̀ la fi kúrò l'Ékòó, ńgbà yẹn mo fi lọ sí Delta State. Gbà mo dé Delta State, mo attend the Petroleum Training Institute ní Delta State. Study industrial safety and environmental engineering. A dẹ̀ tún padà sí Èkó. Gbogbo ìgbà yẹn náà ti ń ṣorin ní background láti secondary school. But mi ò rí gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ fi ṣiṣẹ́ ṣe. Àkànṣe ní background ni a kò fi ń da gbogbo school láàmú nígbà yẹn. So gbà mo dẹ̀ ṣetán ní Delta State, mo padà sí Èkó. Mo pàdé Olúmídé Ògúnadé tó ń pè ní Kabasa. Táwọn èèyàn mọ̀ as ID Kabasa. So mo ti kọ́kọ́ release record kan tí mo dá release nígbà yẹn, so àwọn yẹn wá like record yẹn, so Kabasa náà gbọ́ record yẹn. Kabasa ní Seriki ó yá máa bọ̀ pẹ̀lú mi, jẹ́ ká wọn kọ́ tá lè máa jọ ṣe papọ̀. So láti ọ̀dọ̀ Kabasa ni mo ti pàdé Adigun Alákò méjì táwọn èèyàn mọ̀ sí Nice àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ìbẹ̀rẹ̀ náà nìyẹn. Tàbá wò sùn, ọdún wo ni ká sẹ́ pé ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní kíkọ? Ọdún wo lẹ mú ní òkúnkúndùn pé iṣẹ́ yìí mo fẹ́ fi jẹun? Ọdún wo gan ni? Ọ̀rọ̀ tí máa ń ní ọdún tí mo ti ń kọrin ó ti pẹ́ láti secondary school láti ń kọ́ bọ̀ gbogbo gbà yẹn a mú bí iṣẹ́ gangan. So tí máa ní pé ọdún tí mo wò pé òkè ó jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní mú orin yìí pé bí nǹkan tí mo fẹ́ ṣe o, màá fẹ́ lè ní bóyá bí 2000 and màá fẹ́ lè ní roughly 2011-12. Irú orin wo gan-an ni ẹ̀yin ń kọ? A mọ̀ pé àwọn onífújì wà, oníjùjú wà, aládàpọ̀ òyìnbó àti Yorùbá òun náà wà, alápàlà wọ́n wà. Èwo ni tiyín? Hip hop ni. Tàkànsùfé. Àbí tàkànsùfé kọ́? Hip hop ni, but tèmi wá jẹ́ Yorùbá. Bá ṣe ń wo àwọn foreign àwọn olórin ìlú òyìnbó bó ṣe ń fi èdè tiwọn, bó ṣe fi ń ṣe hip hop tiwọn, lèmi fi Yorùbá ni mo fi ń ṣe tiwa ń bíbá, so màá ní hip hop ni. But generally entertainer ni Seriki. Adánilárayá òun ni Seriki. Láti ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní kíkọ, àwo mélòó lẹ ti gbé jáde? Àwo kan ni mo ti gbé jáde. Kí làkọlé ẹ̀? Seriki's Diary ni àkọlé àwo yẹn. Ọdún wo lẹ gbé yẹn jáde? Ìyẹn jáde ní 2014. Ẹ kọ díẹ̀ fún mi. Okay. Fine girl, bó ṣe ń jó yìí ó ń dùn mọ́ mi.
ìwọ nìkan ló lè la àgbà àwọn tèmi mọ̀ wọn àwọn tèmi mọ̀ èyí tí mo kàn yẹn gangan gbòòrò. ara orin yẹn náà ni. ìyẹn gangan ni title yẹn gangan ni àgbálùmọ̀ yẹn gangan mo fi ta first album mi tí mo kọ́ release then àwọn oríṣiríṣi orin náà dẹ̀ tún wà nínú album ọ̀hún náà. àwọn orin tẹ máa ń kọ yẹn ibo ni ìmísí ẹ̀ ti máa ń wá àbí wọ́n bá yín kọ ni. wọ́n bá mi kọ́ mo jẹ́ èèyàn kan tó yẹ pé òkè o àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi ibi tá a bá wà bóyá wà nílé ijó bóyá kò wà ní bóyá mo wà nílé mi bóyá mo wà nílé ijó àbí mo wà ní club àbí mo wà ní mọ́ṣáláṣí àbí mo wà ní church àbí mo wà nílé ìtura so anything tó bá ṣẹlẹ̀ ní agbègbè mi gbogbo ẹ̀ ni mo máa ń try láti fi sínú orin mi so ibi tí inspiration mi ti máa ń wá nìyẹn. ní ìdí iṣẹ́ tí ẹ yàn láàyò yìí àwọn wo ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. àwọn tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mo fẹ́ lè ní lára wọn wà ní ìlú òyìnbó lára wọn ṣe ọmọ bíbí ìlú yìí lára wọn náà dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú yìí torí kò ń ṣe èèyàn kan ni mo máa ń bí àwòkọ́ṣe. ẹ dárúkọ nù wọn fún wa. ok táwa ní àwọn tó wà nílùú òyìnbó a máa mú bóyá bí àwọn olóògbé Notorious B.I.G hip hop làwọn kọ àmú olóògbé bíi Tupac Ludacris then láwọn tí wọ́n ń bì báyìí àmú Alhaji Idris Abdulkarim gbogbo àmú wa secondary school náà mo máa ń wo gbogbo wọ́n ṣe ń ṣe gbogbo energy wọn gbogbo bọ́n ṣe máa ń àmú wọn náà níbí báyìí. iṣẹ́ tẹ èèyàn láàyò yìí ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan tẹ lọ kà nílé ìwé kò ní kankan ṣe pẹ̀lú nǹkan tẹ lò láàyò ṣé ká sẹ pé ẹ wò sùn ẹ wò pé iṣẹ́ ìṣe bí ẹni pé ó fẹ́ le jù jàre ṣé orin kíkọ bí ẹ ń bọ́ sí díẹ̀ ìhà ìyẹn ìkíní ìkejì kí ni àwọn òbí yín kí ni wọ́n sọ sí ṣé wọ́n fi yín lẹ̀ ní pé ó dáa kọ́lọ́run mú fọlọ́run tiẹ̀ àbí láyé mi ìgbọ́dọ̀ rí ẹ̀ díẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gan. ṣé mo orin jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí so àti gẹ́gẹ́ bí mo sọ àti secondary school náà ló ti wà lára mi pé òkè mo fẹ́ kọrin but mi ò mo ní òkè jẹ́ kí n bá ọ̀rọ̀ ìwé yìí jẹ́ kí n bá débì kan náà kí n tó lè sọ pé so gbogbo àmọ́ wà ní ilé ìwé náà ó kọ́ ni wo jẹ́ kí n gbájúmọ́ ìwé mi ẹ̀ngbá mo wà ń wọrí ṣáà jẹ́ kí n gbájúmọ́ ìwé mo wá kà mí mi wá kọrin bá ṣẹ́rẹ̀ mọ́ nínú ilé ìwé náà máa ń ṣàwọn jọ́ǹpù kéékèèké kan táwọn èèyàn máa ń lọ fún nínú school mo ṣàwòkòwò mi ò ṣàfẹ́ ṣe anything bí abi jump jẹ́ nǹkan mi kì í kú omi báyìí so gbà tó wà dọ́dún kínní gbogbo nǹkan tó ń ṣe mi ò ń bá wọn dá sí ní school ó dọ́dún kejì lọ́rẹ́ mi wá ní tí ẹ̀ wá ṣe bóun kọrin tí ẹ̀ wá lálẹ́ ìjọ́ kan nu jump tó ń ṣe ní school tí ẹ̀ wá kó wá dá wa lára kó tiẹ̀ fún wọn jẹ mọ́ ok jẹ́ kí n wá alẹ́ ìjọ́ yẹn àtìgbà tí mo ti lọ sí jump yẹn school báyìí náà ti jẹ́ ń gbádùn mọ́ nínú school yẹn so wá di pé nǹkan tí mi ò wá fẹ́ ṣe tẹ́lẹ̀ tó yẹ pé ìwé ni mo wá fẹ́ kà ní school wọn ò jẹ́ kí n wá ráyè lè kàwé ọ̀hún náà ẹni pàtí tó bá ti wà báyìí di pé ọmọ owó wá fà ṣé ò ní wá fún wa jẹ ní pàtí yìí ni so bó ṣàyè tún bẹ̀rẹ̀ ní school nìyẹn wọ́n á lọ pàtí kan náà ní school ọ̀hún náà tán ṣáà ṣe gbogbo auditorium wọn ti kún ìgbà máa bẹ̀rẹ̀ sí ní kọrin tán ṣáà gbogbo ọ́ọ̀lù yẹn gbogbo wọn dìde dúró náà bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ ni so alẹ́ ẹjọ́ yẹn ṣáà ni wọ́n decide pé ok tí wọ́n bá ti padà sí Èkó máa kúkú lọ ṣorin fúlì bọ̀ àwọn òbí mi kọ́lọ̀ máa pa wọ́n fún mi àwọn òbí mi wọ́n bàbá tó bí mi lọ́mọ ó gbìyànjú fún mi ó gbìyànjú fún mi bọ́n sì ká máa dúpẹ́ ṣá ìyá tó bí mi lọ́mọ náà gbìyànjú fún mi ẹ ṣé ẹ kú àdúró tì mí. ẹ ṣé o màmá wa ẹ ṣé o bàbá wa lágbára Ọlọ́run ẹ ní kú báyìí iṣu ọmọ á túbọ̀ jiná fún yín jẹun. Seriki àjọṣepọ̀ ẹ̀yin àti Nice báwo ló ṣe bẹ̀rẹ̀ níbo ni ẹ bá dé báyìí.
Àdìgún alápò méjì jẹ́ ẹ̀gbọ́n mi, ọ̀rẹ́ mi. Kọ́lọ́hún máa bá mi gbé lọ́wọ́ sókè sí. Ìgbà mo pàdé Àdìgún alápò méjì táwọn èèyàn mọ̀ sí Nice, mo pàdé ẹ̀ ní ọ̀dọ̀ Àìdí Kabasa. Mi ò lè rántí iye ọ̀hún náà ṣá, mo ṣàwọn pàṣẹ àwọn studio ni Kabasa introduce mi sí wọn. Bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ kẹ̀rẹ̀ mo join ní alápò méjì, a lè bẹ̀rẹ̀ sí ní a release àwọn record kan lọ́dà. Ẹ wà ní abẹ́ àsíá wọn. Under record label wọn. A ṣe àwọn àwo kan náà jáde níbẹ̀ náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, but ìgbà tásìkò dẹ̀ tó wọ́n dẹ̀ ní tí àsìkò bá ti tó fọmọdé láti ní ọkọ. So ìgbà tásìkò dẹ̀ tó fún mi náà láti move on, mo move on. Abẹ́ àsíá wà lẹ wà ní ìsìn. Mo wà ní under Edowood Records. Àwọn kan máa ní táwọn bá máa ti ọwọ́ bọ̀wé, àwọn ẹ̀mí ní ọdún 10, 20 ọdún. Ọdún mélòó lẹ́yìn? Ọdún 10 kẹ́. Rẹ́kọ̀dì ni kò ṣe fúbọ́ọ̀dì. Rẹ́kọ̀dì yàtọ̀ sí fúbọ́ọ̀dì. So under Edowood Records ni mo wà. Under Edowood Records. Lájọ ń ṣiṣẹ́ papọ̀ sí bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ẹyọkan ìyàwó kan tẹ̀ ti gbé jáde yẹn, ṣe ti ń po ìmí ìpò? Bẹ́ẹ̀ ni. Nígbà wo ló lágbára Ọlọ́run kọ́dún yìí tó délé a máa gbé àwo tuntun èmi náà jáde. Lágbára Ọlọ́run. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Seriki, àwọn olólùfẹ́ yín ní ọkùnrin, lóbìnrin, lọ́mọdé àti lágbàlagbà, wọ́n láwọn ní ìbéèrè láti bi yín o. Àwọn kan náà tún wà, wọ́n ní àwọn fẹ́ kí yín, àwọn fẹ́ gbóríyìn fún yín. A wá gbé agbára yìí kalẹ̀ tí ó jẹ́ tẹ̀yin àti tiwọn. Òun là ń pè ní ojú abẹ. Bẹ́ẹ̀ni, ṣé ó yá ká sojú abẹ ń pè? Ẹ jẹ́ asọ́. Orúkọ mi ni Bùsáyọ̀ Jẹ́dòkun, mo ń sọ̀rọ̀ láti Lagos Island. A ti ń gbọ́ àwọn olórin before Seriki, but Seriki jẹ́ kan nínú olórin tó yẹ pé mi nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo àwọn tó ń kọ hip hop. Mo yẹ especially ọ̀nà tó gbé orin tiẹ̀ gbà, ó jẹ́ ọ̀nà kan tó yẹ pé ó lè yàtọ̀ sí ti tàwọn yòókù. Nǹkan tó jẹ́ question tí fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé kí ni nǹkan tí wọ́n rí àti kí ni èròǹgbà wọn tó jẹ́ pé orin tiwọn ó yàtọ̀ sí ti àwọn yòókù. Nǹkan tí mo ní fún ìmọ̀ràn ní fún tí wọ́n ní pé kó máa gbìyànjú láti ṣe bí wọ́n ń ṣe lọ. Nǹkan tó yẹ jẹ́ kí orin tèmi yàtọ̀ sí orin tàwọn tó kù ni pé èmi ò ronú bí àwọn tó kù ṣe ń ronú. Because tí máa ń ronú bí àwọn tó kù ṣe ń ronú, kò sí ìrònú wa náà, àjọ máa ronú sí ibì kan náà ni. So ibi tèmi náà dẹ̀kẹ̀rẹ̀ ti máa ń mú inspiration mi, ó yàtọ̀ sí ibi táwọn tó kù ti máa ń mú inspiration. So nǹkan tó jẹ́ kó yàtọ̀ ni. Orúkọ tèmi ni Òkìkíọlá Ọlásùnkànmí, mo ń sọ̀rọ̀ láti agbègbè Lagos Island tí a mọ̀ sí Ọ́lì nínú Èkó. Seriki alápò méjì everybody mọ̀ sí ọmọ oró, wọ́n jẹ́ ẹnìkan tí gbogbo wa fẹ́ràn nínú music industry because láti bẹ̀rẹ̀ music career wọn, wọ́n jẹ́ èèyàn kan tó ń fún wa ní good rhymes, good music tí àwọn òde gbàdúrà kí wọ́n wálẹ̀ because àwọn làwọn wò ní òkè nínú Lagos Island yìí because tabanka first 10 Seriki is one of them. So advice tí mo ní fún wọn lórí music industry wọn ni pé kí wọ́n máa lọ síwájú kó dẹ̀ máa wálẹ̀, Ọlọ́run ọba ọlọ́jọ́ ènìyàn kó bá gbé wọn sókè. Ọlọ́run ní gbà wọn náà wálẹ̀, Ọlọ́run náà máa gbà wọn náà sókè. Seriki, ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn òǹkọrin bíi tí wọ́n bá fẹ́ gun orí ìtàgé, wọ́n ní èrò ló pọ̀ tó yìí, mi ì lè wò wọ́n díẹ̀ sáré ta nǹkan àyà. Kí lẹ̀yin máa ń ta sáyà àti ní Seriki? Ọmọkùnrin onífàájì ni mí, àbí? Wọ́n dẹ̀ nìyẹn tá a bá máa ṣe nǹkan kan ká máa ṣe ní wọ̀ntúnwọ̀nsì, so a máa ń ṣe ní wọ̀ntúnwọ̀nsì náà, a dẹ̀ ń ṣe júra wa lọ. A ń ṣe júra wa lọ. Olórin wo ní orílẹ̀-èdè yìí ni ó wù yín láti bá kọrin àmọ́ tí àǹfààní ẹ̀ ò tí ì yọ? Ní ìlú wa yìí. Nílùú wa yìí. Wọ́n máa wọ̀n mí láti ṣorin pẹ̀lú Wizkid. Then ó dẹ̀ máa wọ̀n mí láti ṣorin pẹ̀lú Chief Ebenezer Obey. Kí nìdí tí bàbá Obey yẹn? Ìgbà tí mò ń dàgbà láwọn orin wọn kan tí wọ́n máa ń play nílé mi tó dẹ̀ wọ̀n mí kí n bá wọn kí n ṣe remix kí a tún àwọn orin yẹn ṣe ní òru
pattern táwa fi ń kọrin sìn ká fi hip hop sí same orin yẹn náà ni wàá kọ̀ yí padà wá fi àwọn pattern ọ̀dọ̀ tiwa á fi sí. Àwọn àṣà oríṣiríṣi tẹ máa ń dá nídìí orin níbo làwọn àṣà yẹn ti ń wá. Gẹ́gẹ́ bí mo sọ environment mi ni ibi agbègbè ibi tí mo lè dàgbà sí náà lébùté mẹ́ta ó ní láti ṣe pẹ̀lú àwọn àṣà tí mò ń dá because a lè wà níbi táwọn boys wà àwọn bẹ̀rẹ̀ sí máa dá àṣà oríṣiríṣi so gbogbo àwọn àṣà yẹn náà làwa náà máa ń mú ni máa ń fi padà sínú orin yẹn láti máa gbé jáde fáwọn èèyàn. Irú àwọn wo ni àwọn tí wọ́n ń gbọ́ orin yín? Màá ní àwọn ọ̀dọ́ àwọn ọmọ yunifásitì àwọn ọmọ polytechnic àwọn ọmọ secondary school àwọn youth àwọn ọ̀dọ́. Àwọn ni wọ́n gbọ́ orin yín. Èwo ni orin tẹ́ ẹ kọ tí orúkọ yín tó fi di àtẹ́wọ́gbà láàrin àwùjọ? Orin tí mo kọ́kọ́ fi jáde ojú orin tí mi ò ń like láti máa sọ nípa ẹ̀. Kí nìdí? Torí nǹkan táwọn olóyìnbó ń pè ní controversial song ni so àwọn nǹkan kan ṣẹlẹ̀ ńgbà yẹn nígbà tí ṣé mo lè nígbà ìmọ̀ṣá àbí kí ní bóyá èwe àbí àṣà nígbà ìmọ̀. so àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní gbogbo yẹn so orin yẹn bí orin ìjà bí orin èébú ni mi ò ń like láti sọ nípa ẹ̀ but òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ orin tí mo kọ́kọ́ táwọn èèyàn fi mọ̀ pé òkè o ọ̀gbẹ́ni tó ń pè ní Seriki ìgbà yẹn náà dẹ̀ kẹrẹ́ la tó wá ṣe rẹ́kọ̀dù tó ń pè ní Àgbálùmọ̀ ìyẹn náà tún ìgbà yẹn mo release album mi mo wá ṣorin pẹ̀lú arákùnrin tó ń pè ní Òrìṣàfẹ́mi láṣẹ yẹn náà. lórí wo lẹ́yìn àti Òrìṣàfẹ́mi wo lẹ́yìn? a pè yẹn ní Ìṣígí ni. Ẹ̀kọ́ díẹ̀ fún mi. Odò òkun máa ṣe rí bòkun she no dey like to dey go school she too dey like Ẹlẹ́gùṣí omi òkun ṣó lè mọ omi òkun àdèfọ́mà Lamborghini ọ̀gíní bá ṣe kọ́ nìyẹn. Oríṣiríṣi àmì ẹ̀yẹ òun ni ó wà ni wọ́n ṣe àgbékalẹ̀ ní orílẹ̀-èdè yìí èwo ni ẹ ti gbà ń bẹ̀ èwo ló wù yín lórí jù? Àmín àwọn nominations kankan ni mo ní gbà mo release the first album mi mo ní about bí 2 or 3 nominations so but lórí ilé tá ń pòpọ̀ sí mo mọ̀ pé tá bá máa fi jù sí gbòòrò láṣẹ Èdùmàrè gbogbo á di àtẹ́wọ́gbà lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹ̀kan yẹn láti ẹnu Seriki ọmọ Owó. Tó bá jẹ́ pé yìí ní ìbéèrè mi ìtẹ̀fẹ́ bí wọ́n nípa wọn àbí nípa aṣẹ́ wọn ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí tá a bá pè yín lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin nígbà mẹ́wàá ṣé ẹ máa dá wa lóhùn? ìyẹn ti mọ̀ wọ́n á dáhùn. ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Adame na be my name. Adame lórúkọ tèmi. Ẹ máa wo Gbajúmọ̀. Make una dey watch Gbajúmọ̀. Ọmọdé gbọ́n àgbà gbọ́n. Èmi tó wò yìí, mo ya olódù paraku gan tẹ́lẹ̀. Try harder. Your best is just not good enough for me. What else do you want me to do? What else? Ìwọ ẹ kánú rè tó bá fẹ́ wà ẹ̀. O tún dádì mi bí báyìí. You are very stupid. You lied to me. Ara nǹkan tó máa ń jà fún nìyẹn. So ọmọbìnrin ẹ̀ ṣe ilé ẹ̀kọ́ lání kó lọ ní àbí ilé ẹ̀kọ́. Tí kí ni fi ṣe? Tó fi lóyún ni. Oyún. Mi ò gbọ́ ní. Òótọ́ ni pẹ́lẹ́dẹ̀ tí ó ṣọ̀bùn. Àkìtàn ni òsínlẹ̀gbẹ̀ ilé olówó ẹ̀. Sọ ìwọ mọ̀, ìwọ mọ̀ pé olówó ló ṣọkọ ìyàwó rẹ̀. Ṣé kò ṣe arẹwà tó ń sọ fún mi pé. Ẹ̀rù náà. Wọ́n lọ́dọ̀ mi ló máa gbé. Kí ni hàn? Èmi bẹ̀ sọ fún ẹ ìwọ́dà mo wá èmi ò rí ẹ. Mo kún wà ní hospital báyìí. Jọ mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ta ló fún ẹ certificate oyún ṣiṣẹ́ náọ́? Tó bá jẹ́ pé ọ̀rẹ́ mi lórí ni, a mọ̀ pé ìjẹkújẹ lòun jẹ. Nítorí pé mo ju ọmọ dún. Èmi ò ní kó máa ṣe ọkọ̀ máa lọ́wọ́ lọ́wọ́.
ni bàtà tó wà yẹn ni wọ́n rà fún ọ. Ó ní bàtà kò rẹ́sẹ̀ wọ̀. Ó rẹ́sẹ̀ wèrè ńlẹ̀. Òòbù, ǹjẹ́ ọlọ́gbọ́n kan lè gbé tiẹ̀ dúró bí? Kí ló mọ iṣẹ́ fún mi báyìí lórí Ọlọ́run? Mo bẹ̀ kí ló dé? Kí ló dé? Inú mi ni ọ́. Kí ló ṣe ẹnu? Ọkùn kan kéré. Bí mo jẹ́ bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ olóbùkún mi ó jẹ́ síre ó jẹ́ sáyọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ mi mo dúpẹ́ olóbùkún mi. Àwọn kan jẹ́ kó máa yé mi pé bàbá Yorùbá ni yín. Wọ́n ní ẹgbọ́ èdè yìí tó jẹ́ pé wọ́n ní ẹ ní ìfẹ́ sí àti máa sọ èdè tiwantiwa yìí. Àṣà ni mo gbọ́, mi ò gbọ́ Yorùbá lọ títí bẹ́ẹ̀ yẹn. Àwọn àṣà tó wà nù Yorùbá. Àṣà lèmi máa ń dá o, èmi ò fi bẹ́ẹ̀ mọ̀wé lọ títí o. Ṣé abala tá a fẹ́ wọ̀ yìí? Abala tá a ti ń gbé àṣà ga, tá a ti ń gbé ìṣe ga, tá a dẹ̀ ti ń gbé èdè Yorùbá ga òun ni. Abala tó jẹ́ pé a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nítorí pé a fẹ́ kí èdè wa àṣà wa àti ìṣe wa ìyẹn tí ilẹ̀ káàárọ̀ òjíire yìí a fẹ́ kó parun. Abala náà là ń pè ní ṣó láyà. Mo láyà. Kí n tiẹ̀ má bí ẹ láyà. Mo láyà. Ẹ̀mí mi gbé. Ló bá tán. Ló bá tán. Seriki ẹ wo ṣùkú tó wà níwájú wa yìí. Ìbéèrè 10 ló wà náà. 7 ní kẹ́ fúnra ara yín mú. 7 tẹ́ bá mú yìí ẹ kò lé mi lọ́wọ́ kémi bí yín. Ó yá. Òde ní. Ení. Òde èjì. Òde méjì. Òde mẹ́ta. Seriki ọmọ owó. Ìbéèrè 6 tó jẹ́ àkọ́kọ́. Kí ni orúkọ pàtàkì tí wọ́n máa ń pe egúngún ọdẹ nílẹ̀ Yorùbá? Egúngún ọdẹ. Ọdẹ nílẹ̀ Yorùbá. Egúngún ọdẹ. Mi ò mọ̀ yẹn o. Egúngún ọdẹ nílẹ̀ Yorùbá. Mi ò ṣọmọ eléégún, àwọn ọmọ eléégún ló máa wọ́n. Láyẹ̀wù. 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 Bẹ́ẹ̀ni. Òun ni orúkọ egúngún ọdẹ nílẹ̀ Yorùbá. Láyẹ̀wù. Bẹ́ẹ̀ni. Mi ò lè gẹ́sì àṣà yẹn láyé àti láyé. Ìbéèrè 10 tó jẹ́ ìkejì. Àgùntàn mi kan àtayébáyé bí ó bá bínú tọmọdé tàgbà ló máa ń fi irú rẹ̀ nà tí wọ́n dẹ̀ máa ń sunkún. Kí ni? Àgùntàn mi kan àtayébáyé bí ó bá bínú tọmọdé tàgbà ló máa ń fi irú rẹ̀ nà tí wọ́n á dẹ̀ sunkún. Kí ni? Àgùntàn mi kan àtayébáyé tó bá bínú tọmọdé tàgbà ló máa fi irú ẹ̀ nà. Wọ́n á dẹ̀ sunkún. Ẹṣin. Ẹṣin bò ó. Àgùntàn mi kan àtayébáyé tó bá bínú tọmọdé tàgbà ló máa fi irú ẹ̀ nà. Wọ́n á dẹ̀ sunkún. Bẹ́ẹ̀ni. Ibi tá à ń lọ ládé yìí o. Ibẹ̀ ládé yìí. Ibẹ̀ gan ládé yìí. Àkekèé. Àkekèé. Tí àwọn olóyìnbó ń pè ní scorpion. Òun ni. Ìbéèrè 7 tó jẹ́ ìkẹta. Àlejò ọ̀ràn alele kò lọ ó ní dandan ọgbọ̀n òun á dúró tí ni kí ni nǹkan náà? Òjò. Àlejò ọ̀ràn alele kò lọ ó ní dandan ọgbọ̀n òun á dúró tí ni kí ni? Àlejò ọ̀ràn. Bẹ́ẹ̀ lè títí báyìí kò lọ. Ní pàápàá ó máa ń hàn nígbà tí ẹ má jẹ́ tì í ju bẹ́ẹ̀ lọ. Ó máa ń hàn nígbà. Tẹ bá wò báyìí bẹ́ẹ̀ ṣe báyìí òun náà ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ dúró báyìí ó dà pé mo ti mọ̀ aláǹbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ káwọ́ sókè òun náà káwọ́ sókè bẹ́ẹ̀ ṣe báyìí òun náà ṣe bẹ́ẹ̀. Òjìji. Ilẹ̀ aláàbẹ̀rẹ̀ ẹ̀bù.
tí bẹ́ẹ̀ bá ṣe le tó kò níbi tó ń lọ. àlejò ọ̀run. àlejò ọ̀run ni. Yorùbá. kí lẹ rò ń pa èdè Yorùbá yìí náà? Yorùbá deep. Ó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ èdè tó pé. Èmi tí mo máa ń fi Yorùbá kọrin tí mo fi Yorùbá rhyme àwọn èèyàn máa ń ní àkílódé tó yẹ pé Seriki o tó bá sọ èdè yá kinní kan mo wà lórí ètò gbajúmọ̀ Seriki ẹ má máa gbé rúmọ̀ so mo believe pé rhyme wà fún gbogbo lórí ètò gbajúmọ̀ Seriki ẹ má máa gbé rúmọ̀ kí ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn wo ni túmọ̀ so mo believe pé rhyme wà fún every gbogbo ọ̀rọ̀ Yorùbá ló ní rhyme nínú. Tẹ́lá wo nǹkan táwọn olóyìnbó pè ní alphabet a ní alphabet ti wà tó dẹ̀ pé àwọn èdè kan dẹ̀ wà tí ò pé bí Yorùbá ṣe pé so we have culture wa rich nǹkan tí mo rò ń pè èdè Yorùbá ni. ìdí nìyí tó jẹ́ pé à ń láti fi máa gbé lárugẹ àṣà wa lárugẹ a lè dúpẹ́ lọ́wọ́ irú yín báyìí tí jẹ́ kí èdè yẹn kí ó sọnù ìmọ̀ràn tiwa sí yín òun ni pé kẹ́ jẹ́ ká máa lò ó ní ọ̀nà tó tọ́ àti tó yẹ. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. tí ẹ bá sí níbi tẹ́ ti ń kọrin àbí yàrá tẹ́ ti ń so orin pọ̀ kí lẹ máa ń nífẹ̀ẹ́ àti ṣe. máa wà pẹ̀lú àwọn tèmi àwọn fámìlì mi màá bá wọn ṣeré wà pẹ̀lú wọn torí mo mọ̀ pé àkókò tí mo ní pẹ̀lú wọn náà ni ó tún lè di ọ̀la kí n tún ti gbé travelling bag mi kí n tún lọ. ṣé ìyàwó ti wà ọmọ ti wà. kò tí ì síyàwó. kò tí ì síyàwó nínú gbogbo àwọn olólùfẹ́ yín obìnrin tí ìrí kankan mú. kò tí ì síyàwó. abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ó wù mí kémi àti yín kájọ fẹsẹ̀ rajó. àjò èmi ò mọ̀ jó náà bọ̀ ẹ gbà bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tiwa ọ̀rọ̀ láwọn sọ àmọ́jójó. mọ́jójó ọ̀rọ̀ lẹ́wọ̀n. ẹ lò bẹ́ẹ̀ èmi ò mọ̀rọ̀ sọ àmọ́ mo mọ́jójó. èmi ò wá mọ́jójó mo mọ̀rọ̀ sọ. ó yá abala Gbajúmọ̀ ń jó ó ti yá. lẹ́yìn tẹ́ ń kọrin. mo ti lọ́rọ̀ mo mọ̀ sọ mi ò mọ jójó. ó dáa a mọ̀ pé ẹ mọ ẹni tó kọrin yẹn abẹ́ ẹ̀ mọ orúkọ wọn. Sir Shina Peters. Sir Shina Peters àwọn bàbá wa nìyẹn. kí wàá ní àkọlé àwo yẹn. afro jùjú ni. bẹ́ẹ̀ náà ni. Shina Mania. àṣìmí tó gbà ní. mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi kẹ́ ẹ wò mí lójú báyìí kẹ́ ní nǹkan báyìí ni ẹ má wò báyìí kẹ́ ẹ wò báyìí èwo gangan ni. Shina Mania. ẹ dẹ̀ ní Shina. mo ń wò pé. níà mo lẹ ti wò. Shina Mania ni. Shina Mania òun ni wọ́n pè é. Seriki ilé ti wá tó lọ o. àmọ́ torí pé ẹ ti sọ fún mi ẹ ti mú dá mi lójú wípé tá a bá tún pè yín ẹ jẹ́ wa níhò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀bùn wà fún yín láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní eléyìí. ẹ ṣé o. MTN náà wọ́n ní ẹ ṣé wípé a pè yín ẹ jẹ́ wa níhò mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn orin ni mo dẹ̀ fẹ́ kẹ́ fi dúpẹ́.
tó iléeṣẹ́ MTN tẹ fún wa ní packages yìí ọwọ́ yẹn á máa ròkè o àmín ẹni lọ́lẹ̀ ẹ máa gòkè o àmín iléeṣẹ́ gbajúmọ̀ orúkọ yẹn á tún máa spread kiri bí rumor ẹ ṣé o God bless. àwọn tí wọ́n wá wà nílé tí wọ́n ń wo Seriki gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wípé bí bọ̀dá yìí wọ́n ṣe ń kọrin ó wù mí mo fẹ́ dàbí wọn ìmọ̀ràn wo lẹ ní fún wọn. ẹ fọlọ́n ṣíwájú tó bá jẹ́ Christian lọ bá pásítọ̀ ẹ kó gbàdúrà sí tó bá yẹ pé ọ̀nà ènìyàn tó bá jẹ́ mùsùlùmí lọ sọ́dọ̀ àfẹ́ lọ gbàdúrà sí tó bá jẹ́ ọ̀nà ènìyàn tẹ̀ fọlọ́n tì fọlọ́n ṣíwájú kò dẹ̀ fọlọ́n kẹ́yìn. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ pátápátá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa bọ̀ láti ọdún yìí a dúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ wa kò lópin lágbára lọ́wọ́ Ọlọ́run iná ọ̀fẹ́ náà kò ní kú ilé tí wàá tó lọ báyìí àmọ́ èmi ò ní lọ láì jẹ́ kó máa yé wa pé kí ni sìmí títí òun làwo sìmí títí sìmí jìnà làwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé ká bá ni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa òun ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí wa kí ó tó wá di ọjọ́ mi ọjọ́ rẹ tá a tún máa mú ètò gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín láyọ̀.